Ìròyìn jákèjádò ẹ gbọ́ àwọn kókó inú ìwé ìròyìn náà. Bàbá ṣekú pa ọmọ rẹ̀ o nítorí pé ó jọmọ pàpàǹlàgì. Ìyàwó ilé gún ọkọ rẹ̀ pa ní ìpínlẹ̀ Ògùn o. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. A kì í lé ọmọ burúkú fẹ́kùn pajẹ ní Yorùbá wí o. Kí ni ká ti wá pé ti bàbá tó pa ọmọ rẹ̀ nítorí pé ó jẹ́ ọmọ lásán. Ẹlẹ́là Monday ó ti ń gbatẹ́gùn látìmọ́lé o lórí ẹ̀sùn pé ó ṣekú pa ọmọ rẹ̀ ọmọkùnrin ọmọ ọdún 14. Àlàyé tí Monday ṣe ni pé ọmọ náà hu àwọn ìwà burúkú tó sì ti ya ọ̀daràn ní èyí tó mú ìdójútì bá òun àti ìyàwó òun. Èyí ló mú kóun àti ìyá rẹ̀ ó bímọ pọ̀ táwọn sì jọ pa á kó yéé dójútì àwọn. Ọ̀rọ̀ yìí jẹ́ mímọ̀ láti ẹnu kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Wilfred Afọlábí pé àwọn mú Monday o, bàbá tó pa ọmọ rẹ̀ Tọ́pẹ́ Ẹlẹ́là ọmọ ọdún 14 tó sì ṣíṣẹ́ ìkùlé rẹ̀. Ọgbọ̀njọ́ oṣù Ọ̀pẹ ọdún tó kọjá ni Monday pa ọmọ rẹ̀ o ní Àjọwá, Àkókó, ìpínlẹ̀ Ondo. Ìyàwó ilé gún ọkọ rẹ̀ lọ́bẹ pa ní ìpínlẹ̀ Ògùn. Ìyàwó ilé kan tó porúkọ ara rẹ̀ ní Ìyanu Adédèjì ó ti gún ọkọ rẹ̀ Fúnṣọ́ Jímọ̀ lọ́bẹ pa o nítorí pé ó fura sí pé ó ń yan àlè. Ọmọ ọdún 22 ni Ìyanu nígbà tí ọkọ rẹ̀ jẹ́ ọmọ ọdún 28. Ìgbéyàwó wọn ti lé lọ́dún 8 o, ọmọ 2 ló wà láàrin wọn. Agbègbè Ìfẹ́lódùn ní Abẹ́òkúta lèyí ti ṣẹlẹ̀. Ọgbọ̀njọ́ oṣù Ọ̀pẹ ọdún tó kọjá ni ìjà bẹ́ sílẹ̀ láàrin tọkọtaya yìí. Ìjà náà sì dá lórí ẹ̀sùn tí Ìyanu fi kan ọkọ rẹ̀ pé ó ń yàlè, ó mú ọ̀bẹ ó sì fi gún Fúnṣọ́ láyà. Lẹ́yìn náà ló gbé lọ sí ilé ìwòsàn ìjọba Ìdí-Àbà. Dókítà wí pé Fúnṣọ́ ti kú. Fúnra Ìyanu ló fi ẹsẹ̀ ara rẹ̀ rìn lọ sí àgọ́ ọlọ́pàá láti lọ́ọ́ fẹjọ́ sùn pé òun ti pa ọkọ òun o. Ìròyìn jákèjádò.